Nípa òòṣà nílẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìmọ̀kan la lè pè wọ́n, torí nǹkan tí èèyàn ò bá mọ̀ kò yẹ kéèyàn ó lè sọ. Òòṣà, àwọn èèyàn tí oríṣà dá ni à ń pè ní òrìṣà. Nínú ẹsẹ̀ Ẹ̀fà Ọ̀wọ́nrín-wẹsẹ̀, Ọ̀rúnmìlà wí èèyàn ní dòrìṣà, èmi náà wí èèyàn ní dòrìṣà bára Àgbọnnìrègún. Ọ̀rúnmìlà ní Ògún tẹ́ ẹ rí un, ó lé èèyàn ni, ó nígbà tó gbọ́n tó lágbára, ó lóun ni wọ́n fi ń bọ́. Ọ̀rúnmìlà wí èèyàn ní dòrìṣà, èmi náà wí èèyàn ní dòrìṣà bára Àgbọnnìrègún. Ó ní Ṣàngó tẹ́ ẹ rí un, ó lé èèyàn ni, nígbà tó gbọ́n tó lágbára ni wọ́n fi ń bọ́. Ǹjẹ́ ẹni tó gbọ́n ni wọ́n ń bọ, èèyàn ní dòrìṣà? Àwọn ẹ̀sìn tó ti òkèèrè wá, wọ́n ti fẹ́ fún òrìṣà wa ní ìtumọ̀ tí kìí ṣe bẹ́ẹ̀. Tí ẹ bá ń sọ̀rọ̀ nípa Ọ̀ṣun, Ọ̀ṣun yìí ṣomi, pé àbí odò, kìí ṣe omi ni Ọ̀ṣun, èèyàn ni, obìnrin ni. Tẹ́ bá ń sọ̀rọ̀ nípa Ṣàngó, Ṣàngó yìí ṣe ẹdùn tàbí osé, èèyàn ni. Tẹ́ bá ń sọ̀rọ̀ nípa Ọ̀ṣàálá, èèyàn ni, ọba ni lóde Ìrànjé. Èèyàn ni Mọ̀mọ́dù, èèyàn ni Jésù. Tó bá jẹ́ pé bí ènìyàn bí Mọ̀mọ́dù sí, èèyàn là á máa pè, òrìṣà là á máa pè. Tó bá jẹ́ pé bí ni wọ́n bí Jésù sí, èèyàn ni, òrìṣà là á máa pè, torí pé òrìṣà wọn dá, wọ́n sì ṣe iṣẹ́ àrà. Òun ni a fi ń pè wọ́n ní èèyàn tí òrìṣà dá. Ẹni tí òrìṣà dá, òun ni òòṣà. Ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń bu ẹnu àtẹ́ lu ẹ̀sìn tí wọ́n máa ń pè wọ́n ń bọgi, wọ́n ń bọ ìṣọ̀, kò séèyàn tó lè gọ̀gọ̀gọ̀ ó máa lọ bọ òkúta. Kò séèyàn tí ó bọ̀ gọ̀gọ̀ tí ó máa lọ rèé bọ igi. Òòṣà tá à ń sìn nílẹ̀ Yorùbá kìí ṣe igi, kìí ṣọ̀pẹ, kìí ṣe ọta, kìí ṣe omi. Ṣùgbọ́n àwọn àpèbọ, ẹ lè fi àpèbọ Ṣàngó wé ẹdùn àrá, a lè fi àpèbọ Ọ̀ṣàálá wé ìrìn, eyín erin, a lè fi àpèbọ Ògún wé ọta àbí irin, ṣùgbọ́n kìí ṣe pé irin ni Ògún. Fún àpẹẹrẹ náà nísìn, ẹ rí i pé ńgbà tí Jésù kú, wọ́n ń ya igi àgbélébù, wọ́n sì gbébi tán ti kan Jésù, wọ́n fi ń ṣe àpẹẹrẹ pé ẹni tí àwọn ń tẹ̀lé ni. Ṣé ó wá túmọ̀ sí pé igi àti kinní yẹn ni Jésù àbí ni nǹkan tó gbàgbọ́ bó ti ṣe rí leléyìn? Ṣùgbọ́n àwọn aláìmọ̀kan máa ń bù kéèyàn tó lè máa sọ nípa òòṣà àbí nípa ẹ̀sìn kan, èèyàn gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ nípa rẹ̀. Ẹni tí ò bá kẹ́kọ̀ọ́ Ifá, tí ò mọ odù, kò yẹ kó lè máa sọ̀rọ̀ Ifá láìda. Ẹni tí ò bá ka Bíbélì, tí ò ka Quran, kò yẹ kó lè máa sọ̀rọ̀ Bíbélì àbí Quran. Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ lè ka Bíbélì láti Genesis di Revelation, kẹrí Èjìgbò, kẹrí Adó Èkìtì, kẹrí Òtúfẹ̀ níbẹ̀. Ntẹ́mọ̀ ká ń bẹ̀ ni Jordan, Jerusalem, Bethlehem. Bẹ́ẹ̀ bá sì ṣe àlùkùránì náà, nǹkan tẹ́mọ̀ ń gbọ́n bẹ̀ ńgbà tí Muhammadu tó wá kúrò ní Syria ló bá lọ Mọ́kà, nígbà kúrò Mọ́kà ló bá lọ Mọ̀dínà. Àwọn ìlú ní gbogbo àwọn wọn. Níbo ni Mọ̀dínà wà nílẹ̀ Yorùbá ń bí? Níbo Mọ̀dínà wà ń bẹ̀? Ọ̀fúnra Ọlọ́run ó ti ṣe, ó fún wọn ní Bíbélì ní Jerusalem, ó fún wọn ní Quran ní Arabia, ó fi odù Ifá ó fún wa nílẹ̀ Yorùbá. 256 lodù Ifá tó sì ní àwọn ẹsẹ àìmọye. Gbogbo ìtàn ilẹ̀ Yorùbá, oríkì, ewé egbò,
gbogbo ẹ̀ ló wà nínú Ifá. bí wọ́n ṣe ń ṣèwòsàn nílẹ̀ ti Jerusalem ẹ̀rí nínú ti Bíbélì bẹ́ẹ̀ náà lẹ́rìí nínú ti ẹ̀kọ́ papọ̀ mọ́ra wọn. ṣùgbọ́n láti wá máa da lúrú mọ́ pọ̀ mọ́ sàpà pé torí ká lè bá a gba ẹ̀sìn kan ká máa ba ẹ̀sìn kan jẹ́, ìyẹn ni ò dáa. mò ń ṣàlàyé eléyìí láti fi yé ọ̀pọ̀lọpọ̀ wa tó ń kàn máa ń sọ àwọn eléégún àwọn olóòṣà àwọn oníkiri kan tọmọ kó lè yé wa. tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ òòṣà kan ẹ kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀. oríṣiríṣi ìwé ti wà ní ìsìn. kò sí ẹ̀sìn tí Ọlọ́run ò fún ní ìwé. ìwé ti Jésù ní Bíbélì, ìwé Muhammadu ní Kùránì, ìwé ti òòṣà nílẹ̀ Yorùbá Odùfá ni. torí bẹ́ẹ̀ ó jẹ́ àlàyé lórí àwọn òrìṣà tí à ń sìn nílẹ̀ Yorùbá.